Orúkọ mi ni Sunday Oyènẹ́kan, ẹ̀kẹrin ọdẹ kéńtà ìlú Ìṣàṣà. Mo wà ní abúlé Arárọ̀. Iṣẹ́ ọdẹ, mo fẹ́ sọ ìrírí mi lórí iṣẹ́ ọdẹ. Mo ṣe ọdẹ lọ sí abúlé kan tí wọ́n ń pè ní Ìkà mọ́ abúlé Ẹ̀yẹ. Ní ọjọ́ tí à ń sọ yìí, mo ti ṣọdẹ, mo ti pẹran, ẹran ti kú. Ó wá di ọjọ́ yẹn, bí a ṣe di ọ̀gànjọ́ òru, mo mú àbúrò mi Fẹ́mi, mo mú dání lọ sórí ọdẹ, ó ń gbé ẹran tẹ̀lé mi. Bí ó ṣe di wípé oòrùn kùn, ó wá ní kí a fi ìkàlẹ̀ sí, a wá dúró ní ibi àbá kan wípé kí a sùn. Àbí tí a sùn yẹn, ọdẹ kan wà ní Paragon, ó ń ṣọ́ Paragon, òun náà ó sùn, ó ń wá ẹran. Bí ó ṣe di ẹ̀kan ṣo tí ó tají, ló bá ní kó máa lọ. Ojú tó máa tan iná rẹ̀ sí ọdẹ, ó gbé ìbọn, ó yìn sí ọ̀dọ̀ wa. Ìbọn ṣàkìṣà. Irú ìwọ tó yin ìbọn yìí, tó o dẹ̀ rí wípé ènìyàn ni. Mo ṣáàjì, mo wá sọ wípé kó dúró. Ìwọ náà, ó yẹ kí ìwọ náà gba ìkan kó tó máa lọ. Ọdẹ ni àwa náà. Bí mo ṣe sọ di Ìjímèrè nìyẹn. Ibi tí mo sọ dé Ìjímèrè tí mo ní màá máa mú lọ abúlé ni àbúrò mi ní ẹran ìkó gbọ́dọ̀ bá dé abúlé pé kí n túlẹ̀, kí n jẹ́ kí ó di ajá àgbó pé kí ó máa bá tiẹ̀ lọ. Mo ṣe fi ilẹ̀ nìyẹn pé ó yá, ìwọ náà máa bá ti ọ̀dọ̀ ẹ lọ. Mo ṣe wá dẹná bí ọ̀sẹ̀ kan, mo kàn dé ìdí ìrókò ni. Ìjímèrè yẹn gangan, mo ṣe lọ bá ń bẹ̀ nìyẹn tó bẹ̀rẹ̀ sí ké. Ẹran Ìjímèrè tí mo túlẹ̀ ní ọjọ́ kìíní àná ni ó bẹ̀rẹ̀ sí ké yìí. Kí ni kí n wá ṣe sí ìwọ Ìjímèrè tí ò ké yìí? Ó sà ń fọwọ́ nujú bálá ń ké. Wọ́n á ní ó dá, ó sì fẹ́ jẹ́ ènìyàn padà ni. Mo bá pè àyájọ́, mo ṣe dálẹ̀ tó di ènìyàn padà nìyẹn. Bí ó ṣe bá ti ọ̀dọ̀ ẹ lọ nìyẹn. After ìgbà yẹn tí mo wá padà pé kí n máa darí bọ̀ lábílé, pé ọdẹ tí mò ń ṣe ó ti ṣe kíní, mo ṣe pàdé ìgalà kan nìyẹn ní oko ilá. Ibi tí mo yin ìbọn fún ìgalà yìí, ẹran bá wó. Jẹ́ kí n yọ àdá tí màá lọ fi ṣá, bó ṣe bẹ̀rẹ̀ sí ráfà nìyẹn. Mo wà lọ́pọ̀n abúlé kìíní, ọ̀pọ̀n abúlé kejì, mo ṣe darí wá abúlé nìyẹn. Ìgbà tí mo darí dé abúlé, mo bá wá bá àwọn bàbá mi àti àwọn èèyàn pé kó wájà kọjá ká lọ wo ẹran pé mo ti wá dé ọ̀pọ̀n abúlé méjì bí a ṣe lọ nìyẹn. Ìgbà tá a fi dé abúlé kejì yẹn, a tún tẹ̀síwájú, a lọ abúlé kẹta. Ìgbà tá a máa dé abúlé kẹrin, a dé ìrókò kan ní ẹ̀gbẹ́ abúlé wọn. Bí a ṣe dé bẹ̀, òun là bá òkú ẹran, ó jẹ́ tàkọtàbo ló ti kú lẹ̀. Mo bá ní akẹ ẹran ni mo yin ìbọn fún. Báwo ni ó ṣe jẹ́ méjì ló wà ní orí ìdùbúlẹ̀? Ni àwọn bàbá mi ní ó ti fi ara gba ọgbẹ́ ní ibi ìkànnì pé ibẹ̀ ni ilé wọn. Wọ́n bá ṣe àjò yìí, a bá gbé ẹran, a ò gbé gba abúlé, a bá sàkún. Àti abúlé tí a lọ rí ẹran yẹn àtàwọn abúlé tó kù, a sá há ẹran yẹn, a há fún àwọn ènìyàn ní ibi tí a fi jẹ ẹran yẹn nìyẹn. Ìgbẹ̀yìn náà tí a wá tún ṣe ọdẹ lọ, èmi àti àbúrò mi, mo lọ. A ò tètè rí ẹran pa. Bí mo ṣe ní kí n sùn sí abẹ́ igi kan nìyẹn. Mo kàn tí ń sùn, oorun tí ń gbé mi lọ. Mo kàn gbọ́ ìró inú igi yẹn gbogbo. Kí ló ń ṣẹlẹ̀? Mo ṣe sáré gbé ìbọn mi nìyẹn. Ojú tí màá rí ni mo rí takọtabo ẹtu méjì tí wọ́n ń bọ̀. Ọlọ́run máa ṣe o. Mo ṣe yìnbọn fún akọ nìyẹn. Bó ṣe ṣubú lulẹ̀ nìyẹn. Ìgbà tó ṣubú lulẹ̀, mo sá gbé. Bí mo ṣe gbé, ìgbà tí màá wo ẹsẹ̀, mo rí bàtà ní ẹsẹ̀, ó ti wọ bàtà. Ẹtu ń wọ bàtà. Àfi kí n pa ìkejì ẹ̀ torí bàtà tí eléyìí wọ̀. Ohun tí ìkejì náà fẹ́ wọ̀, mo fẹ́ wọ̀. Mo ṣe bẹ̀rẹ̀ sí wà ní ìgbà tí màá fi rí, mo lọ bá ní ẹ̀gbẹ́ àpáta kan nìyẹn tó wà ńbẹ̀. Mo ṣe yìnbọn fún ẹ, ìyẹn kò wọ nǹkan kan. Bá gbé, bàbá ṣàgbé dé abúlé. Bí mo ṣe gbé dé abúlé, mo lọ jí àwọn bàbá mi pé mo rí nǹkan báyìí. Wọ́n ní kí n gé ẹsẹ̀ ẹtu ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin o, wípé bàtà tó wọ̀ ẹ́ ó ní iṣẹ́ tó ń ṣe o.
bàtà ọba fi ọ̀kan kún èjì àjò bí a ṣe jó bàtà ẹsẹ̀ ẹ̀tù ẹ̀ tán wọ́n máa ń fi fọ́ ẹ̀kọ́ mu bí a ṣe ń fi fọ́ ẹ̀kọ́ mu ọ̀nà ńlá fún wa àárín bá ti ṣe àrọ́nà gbégbà àfi kọ́lé àfi ra mọ́tò àfi ránmọ̀ lọ iléèwé iṣẹ́ ọdẹ pé iṣẹ́ ọdẹ pé o iṣẹ́ ọdẹ pé ọlọ́run ọba yẹ kí a máa tẹ̀síwájú nínú ẹ̀. Bí mo ṣe dé inú oko ẹ̀wà yìí mo ṣe ń gbọ́ pẹ̀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  àwọn ewúrẹ́ ọ̀yà tí wọ́n ń jẹ lọ́tún tí wọ́n ń jẹ ní òsì bá ní ọ̀yà leléyìí mo ṣe bẹ̀rẹ̀ sí yọ wọn ni mo ṣe rí bàbá wọn nìyẹn bàbá wọn tí mo rí mo ṣe yìnbọn sí gbà tí máa fi gbé bàbá wọn ẹ̀ mo bá yẹrí ní etí ẹ̀ yẹrí nìyí ní etí ewújù mo ságbe sí àpò ọdẹ mo ṣọdẹ lọ mo pa ẹtu mo pe ewújù mo sá darí wálé gbà tí mo darí wálé mo gé etí tí yẹrí wà ẹ̀ mo mú yẹrí yẹn fún dádì mi pé báyìí ni mo rí o ní bàbá mi bá ní kò ṣe àìṣe wípé oníṣẹ́ tó ń ṣe àbá mú yẹrí wọn ní ká fi sí etí ajá tí à ń dẹ mo ṣe fi sí etí ajá yẹn nìyẹn ajá yẹn tá bá dẹ̀gbẹ́ ọ̀sán lọ ó kéré jù kan tó bẹ̀rẹ̀ sí wó ìdẹ ìgbẹ́ á ti pa ẹ̀tútù méjì mẹ́ta ewújù bíi mẹ́wàá á ti kú lẹ̀ torí ẹ̀ lọ ṣe máa ń pè mí ní àtọ̀délé alátọkùngbẹ kí ọlọ́run jẹ́ kí a ṣe àṣepẹ́ nínú iṣẹ́ ọdẹ náà kí ọ̀nà dẹ là fún wa ju báyìí lọ sí iṣẹ́ ọdẹ pé o mo ṣe ń lọ àti èmi àti ajádẹ àti ikú bí a ṣe ń dẹ̀gbẹ́ lọ àdẹ̀gbẹ́ lọ èmi ò rí irú ìgalà tó jẹ́ wípé kò ní sí ibi tí ọwọ́ ò ní gbà nínú ihò ìgalà débi wípé ìwo méjèèjì lẹ̀ papọ̀ ni nígbà tí mo yin ìbọn fún mo ní tí ẹran wo ìwo gálà méjèèjì ń ṣe ló kanra wọn tó lẹ̀lù pátápátá wípé orí ìgalà yìí ó máa níṣẹ́ tó ń ṣe bí mo ṣe gbé orí ìgalà yìí nìyẹn mo bá gbé wá sí abúlé tí mo wá gé orí yẹn tí mo jó débi wípé mo fún Kẹ́hìndé Ajégúnlẹ̀ nínú ájò yìí débi wípé tí èèyàn bá ń ṣe ọdẹ tó bá ń lo nǹkan yìí ó máa ń rí ìgalà ní òòrèkóòrè láti yin ìbọn fún débi wípé ọkàn rẹ̀ á sì balẹ̀ kò ní rí fakọ́ṣọ̀n rárá òògùn yìí dára púpọ̀. Iṣẹ́ ọdẹ lọ ní ọjọ́ kan mo lọ sí igbó onímáṣíìnì mo ṣe lọ sí igbó onímáṣíìnì mo ti ṣọdẹ mo ṣe dé ìdí àgbálùmọ̀ yìí ni mo ṣe dé ìdí àgbálùmọ̀ pé àgbálùmọ̀ yìí ó so jẹ́ kí n jẹ díẹ̀ ń bẹ̀ tó wọ̀lẹ̀ mo bá mú mo jẹ mo sáà sinmi díẹ̀ ń bẹ̀ ojú tí màá rí ni mo rí pé àgbálùmọ̀ ẹ̀ ń mì ní òkè ó jẹ́ àwọn àǹbẹ́ ni wọ́n wà ní orí ẹ̀ ibi tí mo ti gbé ìbọn tí mo yìn fún àǹbẹ́ ẹ̀rin ló jẹ́ bàbá wọn bó ṣe jábọ́ lulẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ráfà bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé lọ mo ń tẹ̀lé lọ gbà tí mo wá dé ibi àpáta tí mo wo orí àpáta yẹn pé ibí ni ẹran ìdígbé dé dúró àti màá rí ni pé ó ti wọ ibi ìwò àpáta yẹn mo sá bẹ̀rẹ̀ sí pé mo yọjú sí ló jẹ́ wípé aṣọ funfun ni mo kàn rí ní ọ̀ọ̀kan irú kí ni eléyìí àǹbẹ́ ni mo yin ìbọn fún aṣọ funfun ni mo rí nínú ìwò kìnìún mo bá lọ kó igi wípé màá dáná sínú àpáta yìí bí tí màá fi yí ẹsẹ̀ padà mo rí pé àǹbẹ́ ti padà jáde síta ó ti kú mo bá gbé wá sí abúlé mo bá kú mo bá ẹ̀rọ wò nínú ẹ̀ mo ṣe bá ẹ̀rọ wò nínú ẹ̀ bá kó fún àwọn bàbá mi lọ ní ẹ̀rọ wò tí mo bá nínú ẹ̀ yìí wípé ó ṣiṣẹ́ fún àwọn tí ó bá ń dá ifá wípé wọ́n á máa lò wọ́n á máa rí nǹkan tí ó bá ń lọ bá kó fún àwọn bàbá mi nínú anífárí púpọ̀ tí ó ń ṣe Ifá ni wọ́n sì ń lò di ọjọ́ tí òní báyìí débi wípé ọ̀nà dẹ̀ là fún wọn nínú iṣẹ́ tí wọ́n fi ṣe. Mo ṣe ọdún kan bí tí mo gbé ṣe ọdẹ lọ́jọ́ kan ìyọ́lẹ̀ ọ̀sán ni
torí mo máa ń yọ́lẹ̀ ọ̀sán. Mo ti ṣọdẹ kí n tó pàdé àwọn kẹ́kẹ́. Bí tí mo pàdé àwọn kẹ́kẹ́ yìí, kẹ́kẹ́ jẹ́ kí n fi àwọn kẹ́kẹ́ yìí náà ṣe ọbẹ̀. Mo ṣe yìnbọn fún àwọn kẹ́kẹ́ yìí ni mo kàn tẹ́ gbọ́ wípé àwọn kẹ́kẹ́ yìí wọ́n ń kú jọ sílẹ̀ wọ́n ní mo ṣe kó wọn. Yẹ kí n yí sẹ̀ padà ni mo bá rí ejò yìí. Ejò orúwo leléyìí tó jẹ́ wípé ó gbórin débi wípé bó ṣe kájọ bá gbé ìbọn bá yin ìbọn fún. Mo ṣe yìnbọn fún ejò yìí. Ojú tí màá rí ni wípé ejò yìí mú orí wọ inú wo alákàn. Ejò tó wọ inú wo alákàn yìí, ìbọn dẹ̀ bá orí gbogbo pọ́n pé ó ti yáyà sókè. Mo fà mi ò rí fàyọ. Mo bá dẹ̀yìn lẹ́yìn mo wá sí abúlé. Mo bá wá pé bàbá mi wípé mo yìnbọn báyìí fún ejò yìí. Ó gùn ju bí ó ṣe yé mi lọ pé mo fàánú ihò ìkòyọ o. Lọ bá ní kí n jẹ ká lọ síbẹ̀. Gbà tá dé bẹ̀, bàbá mi bá gbá ejò yìí ní ẹ̀ẹ̀mẹ́ta. Bí wọ́n ṣe gbá ní ẹ̀ẹ̀mẹ́ta lọ ní kí n fà. Bí mo ṣe fa ejò yìí nìyí o. Débi wípé ejò yìí fi yọ sí ìta. Débi wípé àwa kún. Débi wípé àjẹ́. Débi wípé ó di ọbẹ̀. Mo ṣe ọdẹ ní ìgbà kan. Débi wípé ọjọ́ tí mo ṣe ọdẹ yìí, bàbá pupa ni a ti lọ sí ọdẹ ọ̀sán yìí. Mo ṣe dé ibẹ̀. Ojú pé ìrọ̀ pé ẹsẹ̀ pé bàbá tí ó dẹ̀ mú mi lọ sí ọdẹ yìí. Bí mo ṣe dé bẹ̀ lọ ní kí wọ́n pa obì. Bí wọ́n ṣe pa obì ní ìkan náà wọn bàbá bẹ̀ ní ìwọ ọmọ yìí, ìwọ ni kó kọ́kọ́ lọ mú obì tí wọ́n pa yìí jẹ pé ọ̀tàfà ni ẹ́. Mo bá dé bẹ̀, mo bá mú obì. A bá dé ìgbẹ́ ọdẹ. Àìtí ìwọ ìgbẹ́ tán báyìí tí gbogbo wọn ń gbalẹ̀. Mo pa ọ̀yà kìíní, mo pa ọ̀yà kejì. A bọ́ sí ìgbẹ́ mi. Ìgbà tí ó di ọ̀yà mẹ́sàn-án tí mo pa, mo ní mi yìnbọn mọ́ tí mo fi wá sí abúlé. Láti ìgbà yẹn wọ́n máa ń dojú sọ mi pé ewu jù tá bá ti lọ pé mo máa ń pa dáadáa. Ọkàn mi dẹ̀ máa ń balẹ̀ pé yes, mo máa ń pa tòótọ́. Mo dẹ ìgbẹ́ ọ̀sán ní ọjọ́ kan. Bí mo ṣe dẹ ìgbẹ́ ọ̀sán yìí lọ, àti ń ṣọdẹ. Mo kàn gbọ́ ló ń ṣẹlẹ̀. Mo rí i pé ìgalà ni wọ́n yìnbọn sí. Mi tẹ̀lé ń gbọ́ kí n jáde kí n lọ wò. Mo rí i pé ẹran tó yìnbọn sí lọ́hùn yẹn ló tún ti ń lọ nú oko yìí. Bá gbé ìbọn, mo sá dé orí ibi tí mo dé sí. Mo ṣe dé sí ibi tí mo dé sí. Mo kàn rí wípé ẹ̀tà ló ń bọ̀. Ẹ̀tà leléyìí. Mo ṣe yìnbọn fún gbàá. Bẹ́tà ṣe mú igbe ké nìyẹn. Bá tún ṣẹ́ ìbọn mi pé ìwọ ò ti lọ. Ó sá gbà mẹ́ta ní ìbọn mi ṣá. Mo ṣe wá kúrò bẹ̀. Jẹ́ kí n jáde. Mo ṣe rí àwọn ọ̀wàwà kan nìyẹn ní orí igi. Ọ̀wàwà nìyí. Ní àwọn èèyàn bá ní tí èèyàn bá fi iyẹ̀pẹ̀ tí èèyàn bá bù sínú ìbọn mọ́ ọ̀tá tí èèyàn fẹ́ yìn wípé ó máa ba ẹran ẹ̀ dáadáa pé ó máa fún ká. Bá rọ iyẹ̀pẹ̀ sí. Bí mo ṣe yìn báyìí gbàá. Mo kàn rí wípé gbogbo ìbọn ó fọ́ pátápátá. Gbogbo ara mi àti gbogbo gbẹ́rẹ́ ọdẹ tí mo kó sára. Èéfín ni gbogbo ẹ̀ pátápátá. Débi wípé gbogbo àwọn tí a jọ lọ sí ọdẹ ọ̀sán wọ́n ń pè mí. Mi ò gbọ́ ohun tí wọ́n ń sọ mọ́. Ní àwọn èèyàn sá bí mi léèrè pé ṣé ìbọn ò bà mí? Mo ní kò ìbọn ò bà mí pé kò sí ohun tó ṣe mí. Lọ́wọ́ á ní eléyìí jẹ́ ìrírí o wípé àwọn á ṣí àwọn ọ̀gẹ̀dẹ̀ kan, àwọn á lọ gbìn, àwọn á máa fi ṣe ìrántí wípé ìjọ́ tí ẹ̀kẹrin tó yìnbọn fún ọ̀wàwà tí ìbọn ṣe báyìí ní ọwọ́ ẹ̀, àwọn á máa fi rántí ní ọdọọdún. Bí ó ṣe jẹ́ nìyẹn kí.